الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين. الحمد لله وبه نستعين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على نبينا محمد وآله وصحبه أجمعين. اللهم وصل من سورة المائدة آية عادة أولك يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء لا تتخذوا اليهود والنصارى أولياء ọlọ́dẹ̀ni olùgbàgbọ́ òdodo ẹ má mú àwọn Yahudi ẹ má mú àwọn Nasara ẹ má mú wọn ní ọ̀rẹ́ ẹ má mú wọn ní olùdáàbòbò ẹ má mú wọn ní protectors. Allahu Akbar. Áyà yìí àti áyà kejì tó tẹ̀lé ó ṣàpèjúwe èyí tó ń lọ lọ́wọ́ láàrin àwùjọ mùsùlùmí lónìí, torí pé lára èyí tí ó fi àjẹ àwọn mùsùlùmí lónìí òun náà ni títakò wọ́n àtakò ìtí ara yìí sọ. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. Wọ́n ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má mú àwọn Yahudi àti àwọn Nasara, Jews and Christians, ẹ má mú wọn ní awliya, ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ múlẹ̀, ẹ má mú wọn lẹ́ni tí ó mọ dáàbòbò yìí, ẹ má wá nǹkan ṣagbára lọ sọ́dọ̀ wọn, ẹ má wá air defense yìí lọ sọ́dọ̀ wọn, ẹ má wá military support yìí lọ sọ́dọ̀ wọn, ẹ má wá gbogbo ọ̀nà tí ẹ má wá ìṣúra ẹ má wá lọ sọ́dọ̀ wọn, torí pé ba'duhum awliya'u ba'duhum awliya'u ba'd, torí pé àwọn Yahudi
àtàwọn Nasara ọ̀rẹ́ ara wọn ni wọ́n máa ṣe, olùkúlọ́wọ́ ni wọ́n máa jẹ́ fúnra wa, wọ́n máa support ara wọn militarily ní, àwọn ni wọ́n máa fúnra wọn ní air defense, tọ́bákàtí ẹ̀ fún ẹ̀yin mùsùlùmí ní air defense, òṣùgbà ń tẹ air defense náà fún yín. Ya ayyuhal ladina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya ba'duhum awliya'u ba'd. Olúwa ní àwọn Nasara àtàwọn Yahudi ọ̀rẹ́ ara wọn ni wọ́n máa ṣe, USA àtàwọn Israel ọ̀rẹ́ ara wọn ni wọ́n máa ṣe. Tẹ́yìn mùsùlùmí tẹ́bá ti wá mú USA àti Israel ní ọ̀rẹ́, tẹ́bá ti mú wọn ní olùdáàbòbò, yóò padà lẹ́yìn. Ya ayyuhal ladina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya ba'duhum awliya'u ba'd. Qur'an ìwé ayérayé ni, Qur'an èyí tí ó máa bá gbogbo ìgbà mú ní. Bóò ní ẹ̀rí ìgbàmọ́ bóòrò ní àwọn sí mọ̀ yí pé àwọn Yẹhudi tí wọ́n sọ pé wọ́n pa Jésù tó jẹ́ Olúwa àtòlùgbàlà àwọn Nasara pé wọ́n sì lè máa bára wọn ṣọ̀rẹ́. Olúwa ní ba'duhum awliya'u ba'd. Olúwa ní ọ̀rẹ́ ara wọn náà bára wọn ṣe. Ọ̀lá tó sì ṣẹlẹ̀ lónìí nìyẹn. Ẹ mọ̀ wọ́n dà pé how come báwo ni Jews àti Christians ní orí ṣe mọ̀ sọ̀rọ̀ ara wọn. Ẹ mọ̀ wọ́n dà bára wọn Christians wọ́n tí wọ́n máa gbàdúrà fáwọn Yahudi, oh God save Israel, oh God protect Israel. Subhanallah. Àwọn tó jẹ́ wípé àwọn náà sọ pé àwọn pa Olúwa àtolùgbàlà yìí, mi ò mọ bí èèyàn ṣe mọ́ ń bá mọ́dára tó pa mọ̀lẹ́bí wa, tó pa èèyàn wa, bóòlù èèyàn sì mọ́ ń bá wọ́n sí, bóòlù sí wọ́n bá wọ́n ṣọ̀rẹ́. Ṣùgbọ́n Olúwa wa ó mọ àwọn Christians yẹn, ó dẹ̀ mọ àwọn Yahudi yẹn, ó mọ̀ yí pé àwọn méjèèjì ọ̀rẹ́ ara wọn ni wọ́n mọ̀ ṣe against àwọn mùsùlùmí. Wọ́n ní ya ayyuhal ladina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya ba'duhum awliya'u ba'd. Olúwa wá ní ọ̀rẹ́ ara wọn ni wọ́n máa ṣe. US, Amẹ́ríkà yóò kọ àwọn nǹkan ìjà tó ní agbára, yóò kó lọ sí Israel, yóò kọ àwọn nǹkan ìjà tí ò lágbára pọ̀, yóò tà fáwọn mùsùlùmí tó bá wá dé àṣírí wà tú gbà àti tẹ́ẹ̀ta fún wa àṣòtú bá ń tẹ́ ni. Ya ayyuhal ladina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya ba'duhum awliya'u ba'd. Lóòótọ́ ni nínú òfin ṣẹ̀ríà ó wọlé ká máa ní orílẹ̀-èdè mùsùlùmí kó ní military pact, military alliance pẹ̀lú orílẹ̀-èdè kèfèrí, bẹ́ẹ̀ ni ó wọlé bẹ́ẹ̀. Orílẹ̀-èdè kèfèrí tí a máa ní military pact pẹ̀lú yẹn kò yẹ kó jẹ́ orílẹ̀-èdè káàmọ̀ pé ọ̀tá àwọn mùsùlùmí ni. Lóbi táwọn sọ̀rọ̀ yìí, àwọn Amẹ́ríkà àtàwọn Yahudi ọ̀tá tó fojú hàn ni wọ́n jẹ́ sáwọn mùsùlùmí. Olúwa ní ya ayyuhal ladina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya ba'duhum awliya'u ba'd. Kò yẹ ká mú wọn lọ́rẹ̀. Abúlé àwọn ìjọba mùsùlùmí tí wọ́n mú àwọn Yahudi àtàwọn Nasara lọ́rẹ̀ lábẹ́ ijtihadi wípé a lè ṣe alliance pẹ̀lú wọn, abẹ́ ìtìjáde pé bóyá wọ́n wà sí sí ẹ̀. Abúlé kú jẹ́ kí n tó lọ lọ́wọ́
ogun tó lọ lọ́wọ́ yìí ó jẹ́ sábà bí lílà ojú fáwọn ìjọba mùsùlùmí àmín ibi pé tóbi ìbá parí àwọn ìjọba mùsùlùmí wọ́n lè wá agbára wọn síbùmí wọ́n lè wá nǹkan ìjà wọn síbùmí ogun bẹ sponsor àwọn scientists kọlọ́ra technology kọlọ́ra àwọn China kọlọ́ra àwọn Russia Pakistan nìyẹn alhamdulillah náà ìjọba Saudi Arabia àti Pakistan wọ́n ti náà pact tó ti lọ kọ́lọ́ra àwọn technology àwọn intelligence kọ́lọ́ra àwọn àwọn èèyàn kan fi àwọn Yahudi àtàwọn Nasara kan fi wọ́n lẹ̀ kan fi USA lẹ̀ alábòsí ni wọ́n yá ayyuhal ladina amanu la tattakhidul yahuda wan nasara awliya àwọn òní bú àwọn ìjọba mùsùlùmí yìí ṣùgbọ́n a fi ọ̀rọ̀ Ọlọ́run báyìí a fi pè wọ́n sákèèsì ó ṣeéṣe pé jẹ́ pé ìṣèhádì ni wọ́n ṣe tí wọ́n fi débi tẹ́bí báyìí a sì lérò ń gbà pé in tó ṣẹlẹ̀ yìí ó ti tú àwọn kèfèrí ó ti tú wọn láṣìírí àwọn ìjọba Amẹ́ríkà wọ́n ya alábòsí débi wípé tó bá ta fighter jet aeroplane tí wọ́n ń jà lójú ogun tó bá ta fún ìlú kan kóòdì aeroplane yóò ṣe máa ṣiṣẹ́ ìṣù àwọn ọ̀dọ̀ wọn ìgbẹ́ tó ra fighter jet yẹn kò lè lò bó ṣe wù kò lè fi àtáàkì ibi tí Amẹ́ríkà ò bá fẹ́ kí wọ́n fi àtáàkì pápẹ́ ní ìsìnsáàbì lè ra fighter jet kó lọ fi àtáàkì Israel kò ní ṣiṣẹ́ kò ní lọ fighter jet Amẹ́ríkà yẹn ẹ̀ lè fi àtáàkì Israel tí ẹ bá ti darí fighter jet ní sọ́nà Israel ráì ó máa aláàtì wọn ní Amẹ́ríkà ní Washington ọbẹ̀ mọ wọn á disable fighter jet ẹni pé gúúsù rédà tí ò ní mọ̀nà mọ́ so àbòsí ni ayé alladhina amanu la tattakhidul yahuda wan nasara awliya ba'duhum awliya'u ba'd lọ́wọ́ sékìlọ̀ wa man yatawallahum minkum fa innahu minhum ẹnikẹ́ni nínú ẹ̀yin mùsùlùmí tó bá lọ mú èyíkéyìí Yahudi àbí Nasara tó bá lọ mú ní ọ̀rẹ́ múlẹ̀ ọ̀rẹ́ oríkòsùn ọ̀rẹ́ wípé onímọ̀ dáàbòbò mí Olúwa wá ní fa innahu minhum ó ti dára wọn èyà tó bá jẹ àwọn Yahudi àtàwọn Nasara rẹ̀ láyé ní yóò jẹun náà àsọpọ̀ di kèfèrí ṣùgbọ́n yóò forí kó yóò fara kásá níbi àwọn bá àwọn Yahudi àtàwọn Nasara yẹn ibi ma bá wọn ṣe Allaha la yahdil qawma adh-dhalimin inna Allaha la yahdil qawma adh-dhalimin lọ́wọ́ ní ìwọ̀n aláhùn ní fi àwọn alábòsí èèyàn àwọn òbílẹ̀ jẹ́ èèyàn wọn ò ní fi wọ́n mọ̀nà àbílẹ̀wà kó ṣe ìmọ̀nà fún àwùjọ mùsùlùmí bá tọ́ àwọn ìjọba mùsùlùmí àwọn ilé mùsùlùmí bá tọ́ wọn sọ́nà olùfàkàrà alladhina fi qulubihim maradun yusari'una fihi olùwàmí ẹ̀rí àwọn tí àìsàn ń bẹ lọ́kàn yusari'una fihi tó mọ̀ sáré tìkẹ́tìkẹ́ lẹ́yìn àwọn Yahudi yẹn àtàwọn Nasara yẹn wọ́n mọ̀ sáré lẹ́yìn wọn ẹ̀dàkùn ẹgbàwálẹ̀ ẹ̀dàkùn kílẹ̀ ní ẹfàdí nǹkan já mọ́wọ́ ọ̀ràn supporters wọ́n ní fatara alladhina fi qulubihim maradun yusari'una fihi a jẹ́ pé àpẹẹrẹ nifaq àpẹẹrẹ pé ìyẹn jẹ́ mùnáfìkì omi kí èèyàn máa sáré tìkẹ́tìkẹ́ kí ẹ máa sáré lẹ́yìn àwọn Yahudi àtàwọn Nasara kí ẹ máa wá ìṣúra agbára lọ sọ́dọ̀ wọn wọ́n ni yaquluna nakhsha an tusibana da'ira àwọn tí àìsàn ń bẹ lọ́kàn wọn yẹn wọ́n máa sọ wípé ìdí táwọn fi lọ sábà àwọn Yahudi àtàwọn Nasara yẹn wọ́n ni pé a fẹ́ kí àjálù kó ṣẹlẹ̀ sí wa gbogbo bá dé lọ́la àfẹ́ fara kó ìdíta fi lọ ń bá wọn nìyẹn Olúwa ní fa'asallahu
ayájíyà bil fatihi aw amrin min indi olúwa ní láìpẹ́ olúwa máa mú àránṣe wá látọ̀dọ̀ rẹ̀ àbí yóò mú àṣẹ wá látọ̀dọ̀ rẹ̀ fayusbihu ala ma asarru fi anfusihim nadimin àwọn mùnáfìkí yẹn tí wọ́n ń sá lẹ́yìn àwọn Yẹhudi àtàwọn Nasara yẹn wọ́n wá di ẹni tó jẹ́ pé ó kábàámà látara tó ń fi pamọ́ sínú ẹ̀mí wọn torí pé tí nǹkan ò bá ṣe ìgbàgbọ́ èyàn ò ní máa sátìkẹ́tìkẹ́ lẹ́yìn àwọn Yẹhudi àtàwọn kèfèrí àtàwọn Nasara tí nǹkan ò bá ṣe gbàgbé èyàn ò ní mú wọn ní olùbádámọ̀ràn èyàn ò ní mú wọn ní olùwólágbára ara èyàn ò ní mọ̀ mú wọn bẹ́ẹ̀ so ti yé so tí èyàn bá mú wọn pé èyàn sọ wọ́n bí alátìlẹyìn èyàn ti pátápátá nǹkan ti ṣe gbàgbọ́ yẹn pẹ̀lú tí Al-Qur'ani tó ń wí níbi tó àgbọ́dọ̀ mú àwọn Yẹhudi àtàwọn Nasara àgbọ́dọ̀ mú wọn ní òfúnmúlérò ó jàǹbá wa ní tàbí fẹ́ bá wọn sọ̀rẹ́ ọ̀rẹ́ ojú la máa ń bá wọn ṣe ìtàfilé mú sọ́rọ̀ báwọn kèfèrí rẹ̀ ní pé ọ̀rẹ́ ojú ìgbẹ̀lẹ̀ káwọn ilé pọ̀ sí àgbà tí wọn ọ̀rẹ́ ojú nìkan láwọn bá wọn ṣe ṣùgbọ́n káwọn bá wọn sọ̀rẹ́ dénúdénú pọ̀ olówó pọ̀ ta ló wá ń bá wọn Yẹhudi sọ̀rẹ́ dénúdénú wọn nìkan ló mọ̀ ṣùgbọ́n ẹni tó bá ń bá wọn rìn ta rí báyìí á mọ̀ kìlọ̀ fún ṣùgbọ́n sọ̀rọ̀ dénúdénú bá wọn ṣe àbọ̀ ojú ó bẹ̀ láàrin àtọ́lọ́run ṣùgbọ́n tá a bá rí mò sí sí rẹ̀ láti ṣe dájọ́ rẹ̀ ọgbẹ́ ní ìsìn olúbáwọn Yẹhudi sọ̀rọ̀ ojú bàbá wọn lọ church àwọn ọ̀sọ́rọ̀ ẹ̀yẹ lọ church olórin bí ló bá wọ́n ṣe rẹ̀ àìrọ̀ àdígbà lọ́wọ́ rẹ̀ àbílẹ̀ wa kó ṣàánúwa lọ́kọ́ àwùjọ mùsùlùmí wà tòrò tí àwọn àwùjọ mùsùlùmí àwọn aláṣẹ mùsùlùmí àwọn ìjọba mùsùlùmí tán bá lo àyà 150 ní sọ́tún Máídà yìí wàláhì tó ń ṣe wá yóò sì lọ torí pé ìgbà yẹn gangan látò lágbára nígbà tá a bá ti ń fara ti àwọn ọ̀tá ẹ̀sìn táwọn wá bá wọn sọ́gbọ̀ wọn àti ìyọ̀lẹ́ kúrò lẹ́la kó ṣàánú wa kó ṣàánú àwọn ìjọba wa kó bá wa jú gbogbo wọn ṣe àwọn òní ṣèṣe sí àwọn kọ̀rọ̀ sí ó mọ̀ sí pé ju àwọn ìjọba yẹn tí ó mọ̀ sọ pé rìnàfìkì àwọn òní sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ó sọ pé tó bá ṣe pé àwọn ìjọba yẹn tó bá ṣe pàṣìṣe ni wọ́n ṣe níbi ìmọ̀ pé àwọn ìjọba Amẹ́ríkà àwọn ló lè rú àwọn alágbára káyà kúra wọn sákìísì kọmọ́gbọ́n agbára lọ́sọ́dọ̀ wọn mọ́ káwọn agbára lọ́sọ́dọ̀ Ọlọ́run Jalla Subhana àtọ́dọ̀ àwọn ẹ̀dá Ọlọ́run bá mí tí ó gbé òun fi ọ̀tá hàn sí àwọn mùsùlùmí sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.